Kí n tó sọ ohunkóhun, ẹ jẹ́ ká jọ wo fọ́nrán tó wà lókè. Amen. Ẹ̀yin ọmọ Ọlọ́run, lórí àwòrán tí mo gbé sí iwájú yìí, mo mọ̀ pé gbogbo wa láti rí lórí ọkùnrin tí wọ́n sọ pé àwọn jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tẹ́lẹ̀, wọ́n dẹ̀ ti di aláwo báyìí. Mo kí wọn káàbọ̀ sínú ẹgbẹ́ òkùnkùn, pé wọ́n dágbére fún ìmọ́lẹ̀ torí Jésù ń pé èmi ni ìmọ́lẹ̀ ayé. So kò sí olúwa mìíràn tó jẹ́ ìmọ́lẹ̀ bí kò ṣe Jésù. Ṣùgbọ́n àwọn kan ni mo fẹ́ bá sọ̀rọ̀, àwọn kan ni mo bá ní ọ̀rọ̀ bí kò ṣe ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ̀yin olùjọ́sìn, ẹ̀yin ọmọlẹ́yìn Kristi. Mo fẹ́ pe àkíyèsí wa sí àwọn kan pàtàkì. Gbogbo ojú tó bá rí fídíò yìí, mo fẹ́ yín ẹ bá mi share ẹ jẹ́ kí gbogbo àwọn ọmọ Ọlọ́run kí wọ́n rí fídíò yìí. Ẹ̀yin ọmọ Ọlọ́run, mo fẹ́ fún wa ní àwọn àmì kan tí ó ṣeé ṣe tí ẹ bá ń rí lára olùṣọ́ àgùntàn yín tàbí lára ẹni tó ṣe pásítọ̀ yín tàbí wòlíì yín kí ó padà gbé ìgbésẹ̀ irú ìgbésẹ̀ tí ọmọkùnrin gbé. So tẹ́ bá ti rí àmì yìí, nígbà tó bá gbé ìgbésẹ̀ yẹn kò ní yà yín lẹ́nu. Àmì àkọ́kọ́ tí olùṣọ́ àgùntàn yín tí ó bá ti ń sín gbẹ́rẹ́ fún àwọn ọmọ ìjọ, ẹ ti mọ̀ pé kò tíì ní Jésù, babaláwo náà ṣe. Olùṣọ́ àgùntàn yín ó ń wẹ ọṣẹ fún àwọn ọmọ yahoo, ó ń ṣẹṣẹ fún wọn, ó ń ta ọṣẹ fún wọn, ẹ ti mọ̀ pé kò tíì ní Jésù, babaláwo ṣe. Olùṣọ́ àgùntàn yín ó ń ṣe ọṣẹ fún àwọn ọmọ tí ń ṣe aṣẹ́wó, ẹ ti mọ̀ pé kò tíì ní Jésù, babaláwo ṣe. So tẹ́ bá padà rí lọ́la tó di aláwo náà ló ṣe ń ṣe, ó kọ̀ fún Jésù lójú ni. So olùṣọ́ àgùntàn yín kò gbàgbọ́ nínú orúkọ Jésù nìkan, ó ní àwọn iṣẹ́ míì tó tún ń ṣe lẹ́yìn orúkọ Jésù fún yín. Ìwọ lè má máa bá wọn ṣe, ṣùgbọ́n máa ń rí àwọn èèyàn tó máa ń wá sí ọ̀dọ̀ wọn, wọ́n ní ìlẹ̀kẹ̀ tí wọ́n ń tà fáwọn ọmọ aláṣẹ́wó, fáwọn ọmọ tó ń ṣe wúkọ̀, wọ́n ní ìlẹ̀kẹ̀ tí wọ́n ń tà fún wọn. Ó ti ń ká àwọn nǹkan bí eléyìí mọ́ wọn lọ́wọ́. Wọ́n ní àwọn àgbélébùú tó máa ń wọnú ìgò, báwo ló ṣe débẹ̀? Ó ti ń ká àwọn idán bí eléyìí. Wọ́n lo book of Moses, àwọn ìwé tí a kì í kà nínú ṣọ́ọ̀ṣì, wọ́n láwọn kan tán ní wọn kì í sọ. Ó ṣeé ṣe kí wọ́n padà náà wọlé gbódù àbí wọ ìgbàlẹ̀. Àmì ẹlẹ́ẹ̀kejì lára ẹni tí ó pera rẹ̀ lólùṣọ́ àgùntàn tàbí olùṣọ́ àgùntàn rẹ̀ tí ó máa wò, yóò ṣeé ṣe eléyìí kò di ọmọ ìgbàlẹ̀. Ó ṣeé ṣe kó má padà di awo, ṣùgbọ́n wọ́n lè padà ṣubú sínú ẹ̀ṣẹ̀ tàbí kí ẹ̀sìn wọn kó padà kàn sí gbogbo ayé. Alákọ̀ọ́kọ́ àmì rèé, olùṣọ́ àgùntàn rẹ̀ ń búra. Ó lè jẹ́ ọkùnrin, ó lè jẹ́ obìnrin, kò tíì di ọmọ. Ẹlẹ́ẹ̀kejì, olùṣọ́ àgùntàn rẹ̀ ọkùnrin tí ó níyàwó méjì mẹ́ta yóò sì tún bá àwọn ọmọ ìjọ. Ìwọ gbà mọ̀ pé dádì sì ń ó sì ń ní àwọn ọmọ ìjọ kan káàkiri, kò tíì di ọmọ Ọlọ́run. Olùṣọ́ àgùntàn rẹ̀ tó ń lo makeup, tí mọ́mì bá makeup tán, àmì dáhùn mọ̀ pé mọ́mì nìyí. Mi ò sọ pé kí èèyàn máa fà á lù, ṣùgbọ́n àwọn àdìdí pé oní makeup wá change ojú wọn. Lóbìnrin, wòlíì rẹ̀ lóbìnrin, wọn àti ìdí ọmọ Ọlọ́run, ẹ̀mí ayé ṣì wà náà. Olùṣọ́ àgùntàn rẹ̀ kò sí irun tí ò lè gẹ̀ lọ́kùnrin. Olùṣọ́ àgùntàn rẹ̀ ṣe dreadlock àbí ó ṣe irun rẹ̀ wá ta kókókókó lé lórí, kò ṣe ọmọ Ọlọ́run. Olùṣọ́ àgùntàn rẹ̀ ya tattoo. Àwọn àmì lélẹ́yìí pé wọn kì í ṣe ọmọ Ọlọ́run. Olùṣọ́ àgùntàn rẹ̀ kò lòdì sí kí ọkùnrin tàbí obìnrin gan pàápàá yóò wọ earring, wọn ti di ọmọ Ọlọ́run. Olùṣọ́ àgùntàn rẹ̀ ó tìǹtì irùngbọ̀n sí white, ó sọ gbogbo láì tí ìdàgbà débẹ̀, ó sọ gbogbo ó lọ tìǹtì irùngbọ̀n tàbí ó tìǹtì orí. Oríṣiríṣi àwọn àmì wọ̀nyí tẹ́ ẹ bá ti ń rí, wọ́n lè ṣubú lọ́la. So àmì lélẹ́yìí fún ẹ̀yin ọmọ Ọlọ́run. Ó dá mi lójú pé gbogbo wa la ti rí fọ́nrán tí mo fi hàn wá yẹn. Ohun tí mo fẹ́ sọ rèé, fọ́nrán eléyìí màá kọ́kọ́ ṣe, màá so arákùnrin tó sọ̀rọ̀ nínú fọ́nrán yìí, màá so mọ́ ti tèmi yìí kó lè fún mi ní èsì ohun tí mo fẹ́ béèrè lọ́wọ́ rẹ̀. Lẹ́yìn wákàtí 24 hours tí mi bá ti rí èsì láti ọ̀dọ̀ arákùnrin tó sọ̀rọ̀ yìí, èpè rabandẹ àwọn èpè àgbákò tí mo ti ṣètò sílẹ̀ fún arákùnrin yìí, màá wá gbé wá sí orí ẹ̀rọ ayélujára, màá bẹ̀rẹ̀ sí ní máa dà á fún arákùnrin yìí, màá bẹ̀rẹ̀ sí ní máa rọ òjò èpè lé e lórí. Ìbéèrè tí mo fẹ́ béèrè tó bá ti lè dá mi lóhùn, mi ì ní ṣẹ́ èpè fún. Tó bá ti lè dá mi lóhùn, mi ò ní bú. Tó bá ti lè dá mi lóhùn, kò ní sí ìjà. Ṣùgbọ́n àìlè má wá dá mi lóhùn rẹ̀ láàárín wákàtí 24 hours ló máa fa ìjà, ló máa fa gbọ́n mi sí omi òtó. Ìbéèrè tí mo wá fẹ́ béèrè rèé o. Wọ́n ní wípé èèyàn kan tí ń pera rẹ̀ ní olùṣọ́ àgùntàn tẹ́lẹ̀, ó wá rí wípé ọmọ ọkọ ni òun, ó wá padà tọ̀ àwọn baba ńlá baba rẹ̀ lọ, ó padà sílé, ó padà láti tẹ̀lé ìlànà tí àwọn bàbá rẹ̀ là kalẹ̀
fún un gẹ́gẹ́ bí ọmọ kóun náà lè fi ojú àwọn ọmọ títí rẹ̀ mọ ìlànà náà. Èèyàn kan wá jáde, ó ní orúkọ òun ní Bọ̀dá Olúpìtàn. Mo wá fẹ́ jẹ́ kí Bọ̀dá Olúpìtàn wá sọ ìdí tí wọ́n fi sọ wípé èèyàn kan kúrò nínú ìmọ́lẹ̀ wípé ó wá sí inú òkùnkùn. Kí ló dé tẹ́ fi rò wípé inú òkùnkùn ló wá? Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé báwo ni ìṣẹ̀ṣe ṣe jẹ́ òkùnkùn? Ẹ sọ ìdí tí ìṣẹ̀ṣe tó fi jẹ́ òkùnkùn, kẹ́ ẹ sì mú ẹ̀rí yín wá. Lẹ́yìn wákàtí 24, lẹ́yìn 24 hours, Bọ̀dá Olúpìtàn, mo máa so yín mọ́ fọ́nrán yìí. Tẹ́ ẹ bá ti lè mú ẹ̀rí wá, kẹ́ ẹ mọ̀ wípé ẹ ti wọ́ gàù, ọwọ́ sì ti bà yín. Ọ̀rọ̀ mi ò jù báyìí lọ. Kẹ́ ẹ ní ọjọ́ tó dára. Ire o.